àwọn ní á wà lọ́tọ̀ tó yẹ kí wọ́n jẹ ìmáàmù ṣùgbọ́n bẹ láàrin àwọn jàmáà owó Abíọ́lá ló díjà lẹ́pọ̀n mẹ́wàá. tọ́ mẹ́wàá péré. pọ́n mẹ́wàá ni ìlú bá dá méjìlá fáwọn bá ń kírun bá ń kí jimá fún gbogbo ara pé. ta ló wá wí láwàní fún Sunny yẹn. kábíyèsí Olúkòyìn. ọba àwọn ló wà lórí ìtẹ́ gbà. ọba tó wà lórí ìtẹ́ náà ni bàbá wa Adéjoyè. ok nílé ọba onílé owó. bẹ́ẹ̀ ni. ok òun ló wí láwàní fún Sunny. bẹ́ẹ̀ ni. bàbá wa Ọpẹ́ọlájoyè bá ń bẹ̀ ni ọba lórí ìmáàmù ni. ok. ẹni tí bàbá wa fi jẹ ìmáàmù lẹ́yìn ẹ̀ èmi ni gbogbo ará ọ̀nà ọmọdé rè lùfẹ́ ní abálọ̀ má burú mi wá. ẹ̀yin wà nílé wọ́n wà nílé àbúrò yẹn náà sọ́nà ti wà ní gbìmọ̀ tẹ́lẹ̀. kò sí náà gbìmọ̀ wọn lọ mú wá láti Yẹ̀bù ni àwọn la mú wá wọ́n máa ṣe dáhùn sí lọ́dọọdún. bọ̀ wá dìpọ́dé wọ́n ní a máa lọ ó jọ kẹrin sí bàbá kú wọ́n ní bí mi ní ẹ bá mú kọ́ tẹ̀lé mi ó ní ẹ bá mú nígbà mo sì wá rí ní tí a ń ṣe nínú ilé pé nígbà wọn lọ kiri àwọn ọmọ apọ̀mọ̀ tí wọ́n jọ máa lanú èso lọ lọ kí wọ́n kiri ẹnìkan gbábìnrin wọn kékeré ní a bá ní ọ̀gbọ́dọ̀ rí ẹnkiri mi. ọ̀dọ̀ Adélakùn láti lọ ju iye láti Ìbàdàn wá mo fẹ́ di kéṣì. ẹ jẹ́ agbọ́tàn tó wá bẹ́ẹ̀ díẹ̀. kí gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá tẹ̀lé ń gbọ́ wá káàkiri àgbáláyé lórí ìkànnì wa ìkànnì yín Otasansan TV ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. àwọn àgbàlagbà wọ́n ní ìkọ́ kì í kọ́bálá ìtàkùn kítàkùn kì í kéjò lẹ́sẹ̀ àyínlọ àyínbọ̀ lọ́wọ́ yẹnu fínní ládìẹ tó pè má bọ̀ àwa àti yín á mọ̀ lọ́rẹ́ o àwa àti yín á mọ̀ bọ̀rẹ̀ lágbára dẹ́dá ní orúkọ Ọlọ́run ọba. a tún ti wà lọ́dọ̀ ọ̀kan nínú àwọn àgbàlagbà nínú ayé torí pé àwọn àgbà náà sọ wípé ntí ọmọdé tàbí ntàgbà bá jókòó tí ó bá ń rí ọmọdé bá gun igi ìrókò wọ́n ní ò lè rí ìrírí ló ń jẹ́ bẹ́ẹ̀ ìrírí náà sì làgbà ìrírí ni àgbà ọgbọ́n ìdí rèé tàbí máa ń tọ̀ àwọn àgbààgbà lọ láti máa bùnmu nínú omi ọgbọ́n wọn. àti ṣe káàkiri àwa dọ̀dọ̀ bàbá mi nílùú Ìkòyí ẹ bá mi jẹ́ káwọn aráalé kan mọ̀ yín orúkọ yín ká tó wá tẹ̀síwájú ká tó lọ bí tá à ń lọ bàbá. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatullahi wa barakatuhu. èmi ni Alhaji Bunyamin Okunola ilé ọlọ́dẹ Ìkòyí tí mo jẹ́ mufasiru àgbà fún ìṣọ̀kan bí. mufasiru àgbà fún ìṣọ̀kan. bẹ́ẹ̀ ẹ ṣé bàbá àtọ̀yìn wá láti bùnmu nínú omi ọgbọ́n yín ètò mú wa wá ò ní pé a ṣe ìfọ̀rọ̀wérọ̀ kan pẹ̀lú ọ̀kan nínú àwọn àgbà nílùú Ìkòyí tí wọ́n dẹ̀ mẹ́nuba tó jẹ mọ́ ẹ̀sìn Islam nílùú Ìkòyí débi pé wọ́n dárúkọ ẹni tí í ṣe ìmáàmù àkọ́kọ́ nílùú Ìkòyí. ìgbà tí prógrámù yẹn wá jáde táwọn èèyàn bẹ̀rẹ̀ sí wò ó káàkiri mo wá bẹ̀rẹ̀ sí gba ìpè lóríṣiríṣi lórí ntẹ́ni yẹn sọ àwọn kan ní bẹ́ẹ̀ kọ́ àwọn kan ní bẹ́ẹ̀ ni àwọn kan ní àwọn ò lè sọ pé bẹ́ẹ̀ kọ́ àwọn ò lè sọ pé bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ká tó lọ síbẹ̀ hàn ẹ jẹ́ kí a mọ bí ẹ ṣe bẹ̀rẹ̀ kékeré yín bàbá kò gbẹ́nu mi ṣùgbọ́n a fẹ́ bùnmu nínú torí pé inú ìrìn àjò yín á kọ̀gbọ́n bẹ̀ ẹ jẹ́ káwọn bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ bàbá. alákọ̀ọ́kọ́ mo gbẹ́jú Bọ́lá lórúkọ tèmi jẹ́ bàbá mi lọ́kọ́ mi ní kí Bẹ́ṣù márùn Hadiyatullah
wọ́n sì kú ní on the 29. 29. Okay. January 29. 1950. January 29, 1950. Bàbá ẹ tó rántí ọjọ́ pẹ̀lú bí àgbà ṣe tó yìí. Àdúpẹ́ àlàáfíà ní jẹ́ bẹ́ẹ̀. Àwọn kírun àǹkéwú ọ̀dọ̀ ètò ìgbésí ayé mi mo kú òǹbẹ nígbà tí bàbá mi kú tán. Mo bọ́ sọ́dọ̀ ìyá mi ilé Ìbàdìlà tó jẹ́ ìyàwó Sàlámì Ajímọ́tò kan. Ilé Ìbàdìlà. Ilé Ìbàdìlà. Mo gbé lọ fa àfáàjìmọ́ ilé olóró. Wọ́n pòyì ọ̀dọ̀ ìyá mi pé ẹjọ́ ọmọ yòókè wò ẹjọ́ ọmọ yòókè wò kéwù ní bàbá rẹ̀ pé ó kéwù. Wọ́n sì gbà bẹ́ẹ̀ fún un. Wọ́n mú mi wá sọ́dọ̀ ustaasu wa Haji Bausari Amao Bankole ní ọba gbébì kan bí. Ẹni tó wà ní ìmáàmù ọjọ́ náà lọ́hùn ni bàbá wa Sanni ilé Olúkọ̀tún, bàbá Táírù, bàbá Àmínátù. Àmínátù náà ni ọmọ Tọ́lání Àwòfẹ́, ọmọ Tọ́lání Àwòlọ́fẹ́. Ilé Òkè ọmọ Gbàdàmọ́sí Tọ́lání Àwò. Mo ń gbìyànjú lọ títí ìrìn àjò mi mo bọ́ bàdàn. Mo bọ́ sílé kéwú lọ́dọ̀ àbúrò bàbá mi Fásásí lókè Ọ̀fà. Mo gbé bẹ̀ títí tọ́babìnrin ìbò fi délé yìí. Tí ọbabìnrin ìbò Elizabeth. Ok, tó fi dé sí Nàìjíríà. Tó dé Nàìjíríà. Ìbàdàn lẹ́wà ń gbà náà. Ìbàdàn mo wà. Lẹ́yìn náà mo kó ń bẹ mo bọ́ sí Amúnigun ilé Ìyàgùn Ọ̀la lọ́dọ̀ àfàwà Abúsàlámì Àyìkí. Mo ka oríṣiríṣi àwọn tírà. Mo kó ń bẹ ọjọ́ 23 oṣù kejìlá 1960 ni mo kó ń bẹ. Ẹ̀kọ́ ní Amúnigun. Mo wá síkò yìí. Ọkọ̀ yìí náà gba Lámúnigun kọjá. Bẹ́ẹ̀ ni. Àkókò mi lọ wá wálé. Ẹ padà sí kó ìpadà. Bẹ́ẹ̀ ni. Ilé láàbọ̀. Bàbá mi wá sọ fún mi pé àbúrò bàbá mi sọ fún mi pé kí n máa lọ sọ́dọ̀ àfáà mi. Lọ́dọ̀ àfáà Bausari tó padà bẹ̀. Ó tún kéwú bẹ̀. Wọ́n ní gbogbo tí àti mo ké ń bá náà kí n tó máa tọ̀. Mo tún tọ̀. Àwọn ní àfi mí joyè ní 1981. Kí ló kọ ìtàn fi ń jẹ? Mufti àgbà fún gbogbo ìlú pé. 1950. 1981. 1981. Ok, àwọn náà wà ní màmú gbà náà rẹ̀. Bẹ́ẹ̀ ni. January 4, 1981. Bàbá wa Ọ̀pọ̀lá ní Mbẹ̀lúyì wọ́n kú ní 1983. Ọ̀pọ̀lá. Ok, Ọ̀pọ̀lá. Ok. Ok. Bí ìsìlámù ṣe délé yìí pàtàkì. Àwọn tí wọ́n dá lẹ̀ àwọn 6 ni. Bàbá wa Tọ́lání Àwò àwọn jẹ́ kan bẹ̀. Tọ́lání Àwò yẹn ọmọ bo ni ọmọ ìlú wo ni?
ọmọ ilé olóró ni. Tọ́lá ní àwò yẹn. Bẹ́ẹ̀ ni. Ògúndípẹ̀ ni bàbá ọmọ jẹ́. Ní Tọ́lá ní àwò yẹn. Òun ló bí Anímọ̀ṣàhùn. Usman Anímọ̀ṣàhùn. Bẹ́ẹ̀ ni. Ló bí Lawal. Ló bí Ahmed Olúwilé. Ọmọ ìyá wọn ní Gbàdàmọ́sí àti Àlí ọmọ ìyá kan náà jọ yẹn. Lẹ́yìn náà wọ́n ń lọ Òkìjímà ní Ìkirè. Bàbá mi sà, ẹ ní àwọn mẹ́fà ní Islam tọwọ́ wọn dé sí lóko ẹ̀. Ẹ ti dákọ̀ ẹnìkan bí ṣe Tọ́lá ní àwò àrùn. Bàbá wa Tọ́lá ní àwò. Àwọn wo ni márùn-ún yòókù? Ọmọ ilé Asálú lóṣù kejì. Gbàdàmọ́sí ọ̀rẹ́ Àlùkùránì. Ilé Asálú òkè. Owólawí ilé Tìmì. Owólawí ilé òkè. Gbàdàmọ́sí Àrímọ̀ ilé Màláàsì. Bádírù Agbémisé olè kẹta níjọ́ náà lọ́hùn. Ilé Agbémisé ọmọ ilé àrò ni. ọmọ ilé àrò. Òkè Bádírù Agbémisé ọmọ ilé àrò. Bẹ́ẹ̀ nígbà wọn lọ kiri àwọn ọmọ akọmọ tí wọn jọ máa lanú èso lọ Òkìjímà kiri ẹnìkan gbábìnrin wọn lékiri náà bá ní ọ̀gbọ́dọ̀ rí ẹ̀ ń kiri mọ́. Bàrá ní ajẹ́lì màmú ní ajẹ́lì màmú lẹ́yìn bàbá Gbàgede Mákéwú ilé Àríkókò. Lẹ́yìn ìgbà náà wọ́n ń kírun bẹ́ẹ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀. Bàbá Tọ́lá ní àwò àwọn ìwọ̀fà tí a ní ojú 15 lọ. A ní a gbé a lọ sí Ìkirè. Wọ́n máa ń gbé bàbá Tọ́lá ní àwò. Tọ́lá ní àwò olówó ni a sì lé. Òkè wọ́n ń dọ́là. Náà gbé a lérí tí wọ́n rú ọ̀la wọn kù tí ì lọ sọdún tí wọ́n darí dé. Wọ́n ń kírun ní Lápọ̀mù. ń bọ̀ ya Ìmámù Abíọ́lá gbà. Ọba àlùfáà. Ìmámù Abíọ́lá Usman ní Lúwo. Lápọ̀mù. Ọmọ ilé ààrẹ ni. Ọ̀yọ́ ni a ti délẹ̀ yìí. Ọ̀yọ́, ìlú Ọ̀yọ́. Wọ́n bá tún gbàgbé ara wọn. Ní ọgbọ̀rọ̀ ìdílé wọn. Lágbájá. Wọ́n ní kó bá wá wọn kékeré kan tó bá kéwú. Ẹni ó mọ àwọn kan tí ó kéwú Ìbàdàn láwọn. Wọ́n ti ṣe kẹrìndínlẹ̀ yìí. Ọmọ ọ̀ràn yẹn ni a. Nìbàdàn. Àtàkànbí náà ọmọ ilé Pópó Ìmọ̀já. Nìbàdàn. Ọmọ wọn Ládétúnjí Òjó Olúbàdàn. Lẹ́yìn náà bàbá wa Hasan ní a bá falẹ̀ lọ ní a bá falẹ̀ bàbá wa lọ. Wọ́n fa Hasan. Wọ́n fà lé Tadé Hùsẹ́ìnì ó ti yé mi. Wọ́n fà lé Tani lọ́wọ́. Ìkòyí lọ́wọ́. Wọ́n fà lé Tọ́lá ní àwò. Táwù lọ́wọ́. Wọ́n fa Hùsẹ́ìnì. Wọ́n fà lé Tọ́lá ní àwò lọ́wọ́. Wọ́n ní kọ́ máa lọ kírun fún wọn kò yìí. Bàbá yẹn wọ́n á máa ṣe sáyà wọ́n máa fi súnì ṣe. Wọ́n á máa fa abẹ́rẹ́ rán òdìdí agbádá. Nígbà náà.
sẹ́ńlá. ní a bá pàkàtà nkoto wọ́n fi hàn sílé akẹ́rẹ́. afẹ́. wọ́n fi wọ́n sílé akẹ́rẹ́ láti máa kírun fún Aníkòyí. láti máa kírun fún wọn. nàrà ilé ọ̀sẹ̀ gbàjà ní ilé ní kọ́ máa gbé bí inú ilé yìí ẹ máa kọ́lé wọn ẹlẹ́sìn mẹ́ta ẹ bá ní ọmọ ìgbé bẹ́ẹ̀. ará Àkòyí wọ́n máa Àkòyí lápapọ̀ wọ́n gbà bẹ́ẹ̀ wọ́n máa kú sórí oyè rí i pé. ok àsáhùn ok òun lọ kalẹ̀ sọ pé òun lọ kọ́kọ́ kírun ní Kòyí. kírun jimá lójú ọjà níbi báńkì. ok àní akọ́ kírun níbẹ̀. ok tí a kọ́ kí jimá fún wa Èṣù méjì ní ake. àní akírun jimá nílẹ̀. ok wọ́n máa kú sí orí oyè. ẹni tí wọ́n wà tí ọba wà wí ńlá wà ní oyè nílẹ̀ yìí Ọ̀pọ̀lá náà ni bàbá wa Sàní. bàbá yẹn joyè ní nǹkan bíi 1944 ọjọ́ kẹsàn-án oṣù kẹrin ọjọ́ kẹsàn-án oṣù kẹrin 1944 yẹn joyè. bàbá Sàní wà lò lógójì ọdún ọdún kan. Ọlọ́run gbà fún wa. Ọlọ́run gbà fún kú Sàní lójúyè tọjọ wọn àpò gidi gbé nílé Olúkọ̀tún. wọ́n bá ìmọ̀. ta ló wá wí láwàní fún Sàní yẹn. kábíyèsí Olúkòyí. ọba àwọn ló wà lórí ìtẹ́ gbà. ọba tó wà lórí ìtẹ́ náà ni bàbá wa Adéjoyè. ok nílé ọba onílé owó. bẹ́ẹ̀ ni. ok òun ló wí láwàní fún Sàní. bẹ́ẹ̀ ni. bàbá wa Ọpẹ́ọlá joyè bá ń bẹ̀ ni ọba lórí ìmàmù ni. ok 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 ok. ẹni tí bàbá wa fi jẹ ìmàmù lẹ́yìn ẹ̀ náà ní Búsàrí àfàmì. ok tẹ́kí lọ́dọ̀ wọn. bẹ́ẹ̀ ni àní àjòyè náà ti ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n 26/10/1983. 26/10/1983. 23/10/1980 gidi 1980. 1980. January 4 ìmẹjọyè 1981. ok 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 ok. ọ̀dọ̀ Adélakùn láti lọ joyè láti Ìbàdàn wá. mo fẹ́ di kéèsì. ẹ jẹ́ agbọ́tàn tó wà bẹ́ẹ̀ díẹ̀. ẹ̀yin àgbàlagbà Ọlọ́run máa ń fún yín ní ọgbọ́n àtìmọ̀ àti òye léyìí tí kò fẹ́ẹ̀ wọ́pọ̀ ní ìsìn tírú wa báyìí bá wá láǹfààní láti gbọ́ tẹnu yín yóò máa wúlò fáwa náà láti fi máa ṣe òdiwọ̀n ayé torí pé ayé tá a wà yìí ayé ti di bó ṣe lóun ọ̀dà ṣùgbọ́n ẹ̀yin àgbàlá sọ wípé àgbà ìwà lọ́jà orí ọ̀rọ̀ tuntun ọwọ́ tó ti bí òwe bàbá mi ẹ já mọ díẹ̀ bẹ́ẹ̀ yìí gan ṣe joyè. bàbá wa ẹni tí ó ń ṣe táfsírì lójú ọjà ọmọ ìmáàmù àkọ́kọ́ nílẹ̀ yìí tí a fẹnu yàn pé ìmáàmù ni ọmọ Òṣèyìn náà ni Ọláríwájú lọ́lọ́ ilé kéwù ọlọ́ọ̀lẹ́ kéwù Ìbàdàn lẹ́lẹ́sìn mẹ́ta lọ́dọ̀ bàbá Sànúsí fà Sànúsí ẹlẹ́sìn mẹ́ta nìbàdàn wọn kà kí wọ́n mọ̀ bẹ́yìn ẹ̀pẹ́gà wọ́n mọ̀ kí bẹ́yìn ọ̀pẹ́gà wọ́n mọ̀ kí kì í ṣe Ọ̀ṣun ni wọ́n ti pé lágbájá òpè dáa kì í ṣàwọn. wọ́n mọ̀ tààrà. wọ́n mọ̀ tààrà kódà gbogbo ọmọ wọn ni a mọ̀. ṣé ń gbádùn ọ̀rọ̀ mi. bẹ́ẹ̀ ni sà.
àwọn ní àkọ́jẹ tafsiru àní á wà lọ́tún títí tí ìmáàmù Sani fi kú tánímọ̀sá ń wà ní tafsiru àgbà ipò tẹ́lẹ̀ wà yìí ní á wà ìjọ náà lọ́hùn 1917 bàbá náà kú. ọ̀nà wà ní tafsiru àgbà. tafsiru àgbà ọmọ Tọ́lá ni á wò ọmọ Tọ́lá ni á wò. orúkọ wọn. Alhaji Usmanu Animasawọn. Animasawọn tẹ́ ẹ sọ lẹ́ẹ̀kan. bàbá wa Hussein ní tafsiru ọba. ọba onílé owó ni o. àní àfihàn jẹ tafsiru. lẹ́yìn náà àní á wà lọ́tọ̀ọ̀tọ̀ yẹ kí wọ́n jẹ ìmáàmù ṣùgbọ́n bẹ láàrin àwọn jàmáà owó Abíọ́lá ló díjà lẹ́pọ̀n mẹ́wàá. tọ́ mẹ́wàá péré. pọ́n mẹ́wàá ni ìlú bá dá méjìlá fáwọn báńkìrún báńkì jimá fún gbogbo ara pé lẹ́yìn ìgbà náà wọ́n parí ìjà wọ́n pa á pọ̀ kò tán nú wọn gẹ́gẹ́ bí ọ̀tẹ̀ n bò rí pé bàbá yìí máa ń kú wọ́n tẹ̀lé à wọ́n lọ́ọ́lé wọ́n tẹ̀lé Animasawọn lọ́ọ́lé àwọn ìlú òfin jẹ́ n tó ti mú agba oyè kúrò lórí ọ̀rẹ́ Al-Qur'ani òun ló yẹ kó jẹ́ jọ́nà lọ́hùn wọ́n náà gbà. àwọn olùwà ní ọ̀daràn kò Búṣàrí ni wọ́n á jẹ lẹ́yìn ẹ̀ Búṣàrí lọ jẹ lóòótọ́ Búṣàrí àmọ́ oyè wọlé àmọ́ lọ́padà wàá jẹ ìmáàmù jọ́kẹ̀ẹ́dínlọ́gbọ̀n oṣù kẹwàá 1980 ní ajẹ́ nílùbá túbà nílùbá túṣẹ̀ àbá ń bá fàájì lọ bẹ́ẹ̀ ti fi mi jẹ́ tafsiru jimá tafsiru ọba ọ̀tún Ajánásì mọ́kọ́ jẹ kó lórí ọ̀tún Ajánásì mọ́bọ́sá Ajánásì kó lórí Ajánásì wá di tafsiru ojúde ọba ikú ní ló jẹ́ kí àlàfo yẹn wà tẹ̀fí ní tẹ̀síwájú. Adédìyàn gba tafsiru àgbà Adédìyàn Ṣítù Adédìyàn máa kó mbẹ́ ní Olúkọ̀tún lè mi bọ́ bẹ́ẹ̀ títí dòde tí wọ́n wà bẹ́ẹ̀ yìí. àdúpẹ́. nígbà tí àwa ń bá a lọ bẹ́ẹ̀ ìjà tó wà ń bẹ́ẹ̀ ló mú àfáwà joyè títò tí wọ́n tò kò ìkàn wọn tí wọ́n fi fẹ́ jẹ́. torí mo fẹ́ béèrè náà pé kí ni ìpele àbílànà tí wọ́n máa ń lò láti yàn máàmù. títò tá wọn tò ẹni tó bá jẹ tafsiru àgbà tí wọn àtàwọn àti ìmáàmù ìbá sọmọ ilé kan náà. tí wọn bá sọmọ ilé kan náà. òun yóò jẹ ìmáàmù. kò tafsiru àgbà lọ tẹ̀lé máàmù. bẹ́ẹ̀ ni ní ó gboyè ọ̀tún. ṣùgbọ́n níjọ́ náà lọ́hùn torí pé ní tó nímọ̀ ní fi jẹ ìmáàmù. bẹ́ẹ̀ ni. bàbá wa Sani àwọn kéwù tí wọ́n fi ṣàfùrà sí wáàsí sí ẹ̀kú mi kán kí Animasawọn tó ti lé kéwòdé kí Hájì Tìjàní Ọláníwájú tó ti lé kéwòdé ní àfisọ́ ń máa wá dé ní apẹ́ yẹyẹ làwa tó tira wa bí Islam ṣe dé lẹ́yìn tẹ́nìkan wá pé wọ́n á joyè kankan ní oṣù gbà bàbá ńlọ́kọ́ joyè no máa bá ní ṣe lọ ṣé wọ́n máa tó fi máa kírun ó lọ mẹ́sùn méje máa kí bọ́ọ̀bẹ̀ ọ̀tán. kò sí pé àwọn láwa ni kò sí pé ọba kan wú yẹn láwa ni. máa kí pẹ̀lú túláàsì ni
ṣùgbọ́n bí láwọn àti wẹ̀rẹ̀ látọ̀ lórí bàbá Sanni. Sanni ẹ ṣé àdúpẹ́ Ọlọ́run ní jẹ́ kí ntọ́tara yín jáde kan díbàjẹ́ ìdùnnú náà ló ń jẹ́ àgbà ẹni bàbá mi jẹ́ pàdé lórí àwọn ọmọ yín èyí tó kù tẹ́lẹ̀ nù ayé ẹni fàìsàn lò àlàáfíà ara bá a ṣe ń bá yín àmọ́ bá yín ti dáadáa inú wa dùn fílẹ̀ tí a gbọ́ láti ìgbà tí bàbá wa Sanni yẹn tán bọ́ bẹ́ẹ̀ ó ní bàbá Fáyín náà bọ́ bẹ́ẹ̀ Búsàrí nígbà táwọn náà tún wá dàgbà sórí rẹ̀ tó lọ ń pè wọ́n sọ́dọ̀ kí ní ìgbésẹ̀ tó tẹ̀lé kí ní ta ló tún bọ́ bẹ́ẹ̀. nígbà tí wọ́n kú rẹ̀ tán ọ̀tẹ̀ tún bẹ̀rẹ̀ láàrin ìlú láàrin ilé tí a ń lé ọlọ́dẹ èmi ni gbogbo ará ọ̀nà ọmọdé rè lùfẹ́ ní abálọ̀ má burú mi wá. ẹ̀yin wà nílé àbúrò yẹn náà sọ́nà ti wà ní gbìmọ̀ tẹ́lẹ̀. kò sí náà gbìmọ̀ wọn lọ mú wá láti Ìjẹ̀bú ni àwọn la mú wá wọ́n máa ṣe dáhùn lọ́dọọdún. bọ̀ wá dìpọ́ dé wọ́n ní a máa lọ ó jọ kẹrin sí bàbá kú wọ́n ní bí mi ní a bá mú kọ́ tẹ̀lé mi ó ní a bá mú nígbà mo sì wá rí ní tí a ń ṣe nínú ilé pé òun ni a nífẹ̀ẹ́ sí mo lọ dà mo ti gbọ́ bàbá dé wọ́n kò ní bàbá dé wọ́n pe ẹni tó lọ́n bá pè lọ́la ni o àwọn mẹ́tàdínlógún ní gbìmọ̀ tí wọ́n lọ sí gbìmọ̀ wọ́n bá náwó wọ́n bá fàṣà kálẹ̀ mo ní mo fara mọ́ ẹ fara mọ́ mo ní mo fara mọ́ mo ní mo tẹ̀lé nígbà mo jáde wọ́n lé mi náà náà falẹ̀ lọ wọ́n nílé yín náà fi oyè sí àbí o ṣùgbọ́n ọmọ yín ṣe ń dá akọrin mo ló ti lọ́rùn ló wù mí pọ̀ mo ló ní tẹríba kò sí tó ní tí ì ṣe pé abẹ́ mi ló gbèsè gbèsè mi ní jókòó sí mo ní ọmọ sí nígbà mo bóde nínú ilé tá a ti lọ sí ìpàdé ìbáfà lọ́wọ́ pé ẹ̀ǹtà amúre o ẹ̀ǹtà amúre nígbà tí ètò oṣù mẹ́ta wọ́n tó gbógun tó náà kí ló dé nítorí pé kálukú fẹ́ jọ̀gá ní mọ́sáàsì wá dé káàkiri lóyún fún kálẹ̀ yìí mọ́sáàsì ọ̀tọ̀ ọ̀nà wàárùdí nìkírun ní nígbà tá a ti fọ́nká àṣáájú ní wọlé pẹ̀lú ogun ẹ kò dé bí ṣe ń di pé anuwárí máa fi tiẹ̀ bí ṣe ń pọ̀ sí ní táwa di mọ́kàndínlógún nìṣẹ́. mọ́kàndínlógún níjọ tó wà nílùú kúrẹ́ ní jimá. bóyá mi ò tún ìhun lọ. bóyá mi ò tún dé. àdúpẹ́ la. àgbà wọn ni àwọn mi tó ti dálẹ̀. ẹ gbà wọ́n. àgbà mọ́. kí ló dé. ìlú kéré. ìgbẹ́ ẹ̀sìn bí ẹ̀sìn yóò fi mọ́ gbòòrò sí ni. bẹ́ẹ̀ sì wọ́n ẹ̀sìtẹ́ndì. ọlọ́run ní bàbá bọ́ ipò òfin ọlọ́run bá ní. táàbà kírun jimá ní a gbọ́dọ̀ rìnrìn mẹ́ẹ̀lì kan àbí mẹ́ẹ̀lì mẹ́ta ní bẹ́ẹ̀nù sẹ̀ríà. àárín mẹ́ẹ̀lì kọ̀ọ̀kan síra wa. ó ṣe á di pé jimá wà á di olójúlé sójúlé. olójúlé sójúlé ni bíi àwọn orí kírísítẹ́nì àbí o ṣọ́ọ̀ṣì pálọ̀. ẹ̀yìn ìwà àtìyàwó rẹ̀ wọ́n á di pé wọ́n á díje wọ́n á kíjí mọ́. ǹdí tẹ́ fi gbàmọ́ nìyẹn. ṣùgbọ́n ká tún wá pé ká tún máa dá mi ilẹ̀ iṣẹ́ kẹ́yìn lójú mi kọ́ tí lè máa fọ́ká sí. ìmọ̀mù agbègbè ta ní mẹ́sàn-án. ìmọ̀mù agbègbè ta ní mẹ́sàn-án yẹn àṣẹ tí wọ́n extend ẹ̀ ní ti Ìkòyílé ti Olókùta Olókùta alé Olókùta oko àṣẹ fẹ́yìn ọ̀kan ni àṣẹ ìjìnlẹ̀ di méjì ọ̀tẹ̀ náà ni. àbí àṣejìrẹ méjì. àṣejìrẹ méjì ni nílùú náà. àṣejìrẹ number 1 number 2. torí kálukú ní ń wá ọ̀gá kò sẹ́ni tó fẹ́ ṣìyàn. tí ó sì rí bẹ́ẹ̀ gbà kan. kò rí bẹ́ẹ̀ ọ̀nà kan ní. ẹ ò bá tẹ́yìn ló ń lé kéwú. mo ti lo 30 ọdún nílé kéwú tó dájú.
àdúpẹ́ bàbá eléyìí náà yẹ ká béèrè ipa wo ni ọba máa ń kó nínú yíyan ìmáàmù torí pé a rí àwọn ìlú kan tó jẹ́ pé ọba ní ó sọ pé ẹni tóun fẹ́ lórí pàápàá jùlọ irú ìlú Ògbómọ̀ṣọ́ àti Ọ̀yọ́ ìlú Ọ̀yọ́ gangan èyí tó dá lójú tí mo mọ̀ l'Ògbómọ̀ṣọ́ ọba ní kéde ẹni tí ó bọ̀ sí ìmáàmù ìlú Ọ̀yọ́ ìtàn kéde lánàá yìí nílùú Ọ̀yọ́ barrister Bilal Akínọlá ipa wo ni ọba ló kéde barrister Bilal Akínọlá yes ọmọ akéwùgbẹ ìdílé akéwù ṣèkínní kan nílùú Ọ̀yọ́ ni. so ṣe pé akéwùgbà góòdì. no akéwùgbà góòdì làwọn kan ti ń gbọ́ tẹ́lẹ̀. ní ẹkún wọn ò fi. là ń gbọ́ tẹ́lẹ̀ kò ṣeé ṣe so pọ̀ ìtàn wa kéde lánàá yìí ọ̀tẹ̀ ló náà fẹ́ fi débẹ̀. ọ̀tẹ̀ ló fẹ́ fi débẹ̀. ọ̀tẹ̀ ní kọ̀ọ̀kan kì í sọ ilé kan yẹn ti yẹ Limamu ní Ọ̀yọ́. ok ilé kan. ilé kan ni. ní à ń pè lè Limamu lọ́yọ̀. àṣàdì ni a sì máa ṣe níbẹ̀. ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ ilé kan ni a ti yàn. gbogbo wuli olè tó. kì í ṣe pé ilé ọjà kìíní kan jẹ ilé kìíní kan jẹ. kí wọ́n mú ilé Olúkọ̀tún ká mú ilé Ọlọ́dẹ ká mú ní ilé Akẹ́rẹ́ ká mú ní. kò rí bẹ́ẹ̀ nílùú Ọ̀yọ́. kò rí bẹ́ẹ̀ ilé kan ni. ẹ wá lọ́tẹ̀ ni Akégbàgédé fẹ́ lò. ọ̀tẹ̀ ni ó fẹ́ lo gbajúmọ̀ torí Aláàfin tó kú lọ́yàn. ok. ló gbé póòsì lé lọ. post wo. póòsì tí wọ́n gbé sí ni pé wọ́n yàn ní alága breaking board. ok alálàájì ó ti wá mọ̀yàn. ó ti wá mọ̀yàn jù wọ́n sì jà. wọ́n jà o ajá. inú tí àwọn kan ti àná òde ni barrister amòfin Bilal Akínọlá. lọ́ọ̀yà ni. àná òde ni Aláàfin kéde rẹ̀. Aláàfin kéde rẹ̀. ètò wù nù. àbí o. so lọ́jọ́ wá béèrè pé ipa wo ni ṣé kábíyèsí nípa lórí yíyan máàmù nílùú Ìkòyí nínú ìtàn Ìkòyí. ọba ní fi ọba ntọ́ba bá jẹ́ ni màmú àgbà. ok ntí ọba. ntọ́ba bá fọ́ sí. ok bá fọ́ sí. ok àwa àfáà láàyàn. ok lálọ́ fàlẹ́ kábíyèsí lọ. ok kábíyèsí lágbára sọ wípé à ń tẹ́ mú wáyé yìí mi fẹ́ mo fọ́ sí. ó sì lágbára pé òun ọ̀fẹ́ àbí. bẹ́ẹ̀ ni sónímọ̀ onímọ̀. ok ok ok. ẹ̀ tá a bá pé náà rí o tá a fẹ́ rè òun náà bá ní. tí mo bá sọ ni pé sọlágbá láti sọ wípé òun ọ̀fẹ́ tẹ́ ẹ bá mú lọ. ọba lè pé kó wọn fẹ́ kálọ̀ wẹ́lú nìyẹn tó bá jẹ́ ní tó ṣe ọba tó bá jẹ́ ní tí ọ̀bọ̀ ọba lọ́ngbà tó bọ́ jù yìí wọ́n yẹ náà sá èrò ẹ̀yìn òní hùn. yàtọ̀ fún pé kò bọba lọ kí ni àwọn nǹkan míì náà tó tún lè sọ wípé tó tún lè mú ọba sọ wípé ẹ̀ ń tẹ́ mú wá yìí ń fẹ́. ìwà rẹ̀ tí ọba dá aládùúgbò tí ìṣẹ́ ni rí tí ò tún ní ìmọ̀ akéwà. bí mo fẹ́ lọ́gàn náà tó ẹ ṣé àdúpẹ́ a máa rí yín bá bàbá nù dáadáa. ẹ pẹ́ láyé àṣẹ ẹnìkan jù ẹnì rásà ẹnì rárẹ kó o sì ní jáàmù ọlànìlẹ́gbọ̀n pẹ̀lú gbogbo rẹ̀ sẹ́tọ̀ ń ṣe ọlànìlẹ́ ọ̀nbẹ tí ó dà tí ó dà. mo dúpẹ́ sá ẹ ṣé ń sá o.